ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí, àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an, a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. tó Adébíṣẹ́ má ṣe òun ni àwọn ènìyàn ọmọ Yorùbá ń pè ní ọ̀lẹ. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ìlọrin ti gbàbọ̀dé o, Kwara, àwọn fanatic Islamic ní Kwara wọ́n ti gbàbọ̀dé fún wa o, wọ́n ti gbàbọ̀dé o, tó jẹ́ sí wípé gbogbo wa láti mọ̀ wípé gbogbo villages tó ti empty ní Kwara Yorùbá ló dominate ibẹ̀ yẹn. Àwa náà dẹ̀ ti wá rí pẹ̀lú ìgbésẹ̀ tẹ́ gbé ẹ̀yin Fúlàní Emirates, ẹ̀yin Heritage àti Ògo Ìlọrin tí ẹ rí wọn bó ṣe pa wọn gbogbo bẹ̀yẹn tẹ́ ẹ̀ wúkọ́ tí inú yín dùn, tí gọ́fúnà sọ̀rọ̀, tí wọ́n ó ní yẹ ọba ọmọ Yorùbá tí wọ́n ti padà nù. Èyí tó kò sí kábíyèsí kankan tó dẹ̀ ń dúró nu pálásì mọ́ bẹ́ẹ̀ wọ́n ti fẹsẹ̀ fẹ́ empty ni. Ṣùgbọ́n tí ẹ fẹ́ kí a wá fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo àwọn èèyàn wa nílọrin ní Kwara tó jẹ́ wípé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ gbógun tì wọ́n kí wọ́n lè vacate gbogbo villages torí pé ẹ sọ wípé ẹ̀rù ń bà yín wípé Yorùbá fẹ́ padà wá gba Ìlọrin lọ́wọ́ yín, ẹ sì fẹ́ lose Ìlọrin. Àwa láṣẹ ní nǹkan wa geographically tó bá wá kàǹtì ẹ̀ mọ́ ṣé north central náà kàǹtì ẹ̀ mọ́ sí àbí north east èké tó bá fi sínsìn ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ máa wá lá ní nǹkan wa. Ní ìgbà tó jẹ́ wípé ibi tí mo fẹ́ kẹ́yìn ojúlówó ọmọ kan kó o tó ajíire Yorùbá kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ kò ń ṣe ẹjọ́ wẹ́wẹ́ àbí ariwo lọ̀rọ̀ yìí, ọpọlọ ní gbogbo ẹ̀ dẹ̀ máa wà documented tí gbogbo ayé ń gbọ́ wa àárọ̀ tó wá kó ṣẹlẹ̀ nínú ìwé ìtàn. Nǹkan tó bá mú àwọn sáàdì yìí lọ́ọ̀yà yìí are the rest of them nílọrin tí wọ́n ṣe kí ni àti tọ́pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ará nọ́dánà. Ṣe ti gbàgbé wípé online la wà nígbà tí àwọn nọ́dánà grant interview wípé àwọn Fúlàní Ìlọrin ló ránṣẹ́ pé àwọn wípé àwọn ọmọ Yorùbá o wọ́n ti fẹ́ wá claim Ìlọrin mọ́ wọn lọ́wọ́ lọ́dún náà during the Jonathan. Ìdí nìyẹn gan-an àbọ̀ ti gbàgbé bó sọ wípé ìtorí ìyẹn torí kó má bàa gba Ìlọrin mọ́ wọn lọ́wọ́ mọ́ Fúlàní lọ́wọ́ ni wọ́n ṣe gbé Buhari dìde kó lè jẹ́ kí Ìlọrin kó jẹ́ titi wọn forever. Ṣé ti gbàgbé torí tí mo bá parọ́ ẹ máa jẹ́ mi, ẹ má kò wò mí nìkan, ẹ jẹ́ máa rówó yín pọnpápọnpá níbi comment section. Ibi tí mo bá ti parọ́ ẹ sọ pé irọ́ ni, ibi tó bá ti jó tẹ́ sọ pé bẹ́ẹ̀ ni. Àbí kò yé wa bẹ́ẹ̀? Àwọn tó lè gbé Buhari dìde láti pé torí ọ̀rọ̀ kan má gba Ìlọrin ṣáwọn ni wọ́n wá kọ lẹ́tà tó ń gbé Ìgbòho lọ sí court. Lórí ìyẹn mo dánu dúró. Ẹ jẹ́ kí àwọn èèyàn mi tó kù kó máa bá wa dá sí kájọ máa fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ lọ. Bàmí olórí ẹbí ẹ̀ka alẹ́ à ń gbọ́ yín. Tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán Mr. Kilo kẹ́ bá mi introduce ara yín ká bẹ̀rẹ̀ ètò kẹ́ dá sétò sà. Èyí dára. Yes sir. Bàbá Kilo yín o ẹ̀kú sí ẹ̀kú gbogbo dé. Yẹ́rí first of all ọtí mi fẹ́ sọ bẹ́ẹ̀ pé yẹ́rí gọ́dọ̀ Abrahamu nàbẹ̀ sájà ẹ̀yin lẹ́bàá sọ pé ká má máa bó èkó lórí ibi. Ẹ má bù wọn ètò wa yàtọ̀ gédégbé àwòkọ́ṣe lè tó wa àwọn intellectual ló ń wò wá sí. Ọ̀rẹ́ náà ló jẹ́ kọ́kọ́ sọ síwájú sẹ́rí máa yẹn nọ́mbà 1 Fúlàní tó báyé yóò sì. Àkọ́kọ́ government house nílọrin ó sọ di Amadu Bello àti Usman Dafodio kò. Yẹn nọ́mbà 1 yẹn ti kọ́kọ́ social science gbogbo lọrin pé yes then ṣe wá mọ̀ pé ex-soldier ni máa yẹn ọ̀tẹ̀ bá mọ̀. Ní Abdullahi gọ́vnà yẹn. Ex-soldier ni bẹ́ẹ̀ ni mo máa búrò ẹ̀kọ́ tó wà ní sójà ẹ pé sójà ni àmọ́ nìyẹn náà sójà ìgbà tó fẹ́ ṣe gọ́vnà lórí Ismail yẹn ìkíni yẹ kejì ṣe rí máa yẹn ó mọ nǹkan tó ń ṣe ó gba àwọn tó ń wá sí Kwara tó wà ní náà ọ̀rọ̀ ẹ̀ náà fẹ́ dàbí ọ̀rọ̀ Mákindé kẹ́ mọ̀ pé wọ́n ní ìtọ́nù tí gbogbo wọn máa ń gbà yàtọ̀ fún pé tógun bá tí wọ́n bá wá kidnap wọn ṣé gbogbo sáìdì ìgbóná yẹn ó mọ̀ pé resources wà bẹ́ẹ̀ mà ó
mọ̀ pé resources wà bẹ́ẹ̀ even though gan lára àwọn kánsẹ́lọ̀ ìfẹ́ lógún ó máa nígbà tó jẹ́ pọ́njọ́ ṣiṣẹ́ pọ̀ ìrẹ̀kọ́wà náà kánsẹ́lọ̀ yẹn tó yẹ pé kò lè sọ̀rọ̀ síta ó dẹ̀ mọ̀ táwọn kidnapper wà. gbogbo wọn màmá ọmọ Abdulrasaq yẹn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbò náà ó náwó nú ẹ̀ bí ọ̀rọ̀ máa fi dé 100% ó ní ọwọ́ nú ẹ̀. ẹ wo láti jọ tí wọ́n ti kidnap ní gbogbo bẹ̀yẹ níjọ́ ọ̀lẹ́ dáwọn ògo lọrin àbí òfò lọrin kan pẹ̀lú àwọn níjọ́ ọ̀lẹ́ gbọ́ tó ti wà sí níbẹ̀ ìyẹn kínní níjọ́ ọ̀lẹ́ rí tí anybody nílọrin tó já àfà ó sọ̀rọ̀ pa abẹ yàtọ̀ fún mánu Adége bàbá Adége yẹn bàbá Lágége yẹn kò sọ̀rọ̀ nípò náà tó máa ń sọ pé ibi tí mùsùlùmí bá pọ̀ sí ìlò kí ń sẹ́tù ẹ máa di gbogbo máa lọ àtáàkì máa yẹn tó kó sóòótọ́ ọ̀rọ̀ báyẹn náà wà náà tó sọ pé Ìlọrin ń ṣe ilẹ̀ Yorùbá o àkànṣe yẹn àfi yìí pé ó sọ̀rọ̀ tó dáa pé ibi tí mùsùlùmí bá ti pọ̀ sí ìlò kí ń sẹ́tù gbogbo anything gbogbo wọn gbà tó ń gbìyàn ìmọ̀mù US àbí ìmọ̀mù ọ̀sẹ̀ ọwọ́ rẹ̀ ṣàtúnpẹ́ rẹ̀ kò ṣe jáde kó ló fẹ́ gbà nábà lọ sí port ẹ̀wọ̀n ara ẹni tó fẹ́ gbà wọ́n lẹ̀ wà ló fẹ́ ẹ lọ sọ̀rọ̀ ẹ̀ port. because wọ́n fẹ́ kí àwọn Fúlàní kan take over àwọn villages yẹn nǹkan tó ń fẹ́ nìyẹn. ẹ sọ pé gbogbo villages náà ti léèyàn kó yẹn màmá àwọn Fúlàní yẹn náà fẹ́ kó lọ. àwọn náà fẹ́ máa gbé bẹ̀ tán bá dẹ̀ ti ń gbé bẹ̀ àwọn náà máa jọba bẹ̀ wọn ò ní máa jẹ ọba ń bẹ̀ ẹ̀mí àlòkùtọ̀ máa ń jẹ títí tí tán fi máa sún wá sísàlẹ̀. èyí náà ṣe jẹ́ mọ̀ pé ìlú kan wà tán pè ní sáìdì kan lọ sáìdì àpọ̀tù ọmọ Fúlàní ìtàlẹ̀ fún Yorùbá ń bẹ̀. ibi tọ́rọ̀ situation ilẹ̀ Yorùbá dé dúró nìyẹn. Fúlàní wọ́n ní community tó ń tàlẹ̀ sí Yorùbá láti kọ́lé. wọ́n kọ́lé sí Fúlàní mo ìgbà tí mo gbọ́ tí mo tún wá tí mo tún rẹ́ni tó ra lẹ́fẹ̀ẹ́ tó sọ fún mi pé ọwọ́ Fúlàní náà ti rà á. Yorùbá ra lẹ̀ lọ́wọ́ Fúlàní. ó ní fídíò yìí tí mo fẹ́ play fún wa tí mo fẹ́ kí ẹ gbọ́ ṣé ti round up bàbá mi olórí ẹbí. gbogbo lọrin yẹn kí gbogbo ògbónà kan jára wọn kan tètè mọ̀ sí pé ìjà wà lọ́jọ́ wájú gbogbo wọn kó kó nílọrin kan kúrò tó padà lọ́jọ́ wájú ìjà wà bẹ́ẹ̀ ẹ má bọ̀. ok ẹ jẹ́ ká gbọ́ conversation. ó sà ẹ̀rọ bàbá. níjọ́ orí tèmi àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ wà nílọrin. bẹ́ẹ̀ni ẹni tẹ́ bá ti padà wá ẹni ṣe kí ni. mo ní màá dé àdọ̀ yìí pé màá dọ́dọ̀ yìí. Ìgbò àti Lábìbù náà sọ̀rọ̀ Lábìbù Lágbàjì. ẹni nínú yìí dùn sí sẹ́ni yẹn sọ pé ní ká mọ̀ wá ní sọ́nà àtàkì. ní o tẹ ẹ mọ tí ń sọ kẹ́kọ̀ọ́ tẹ ẹ̀yẹ lọ́dẹ̀ kọ́kọ́ mi sí ọ̀dẹ̀ tó ń sáyé. ó fà lọ nínú ní kíkú ọmọ wa ní kẹmọ́ náà fà wọlé sọ bẹ́ẹ̀ pé mọ́ wa ó fara ẹ̀dá sọ̀rọ̀ jìnnì. lọ́ọ̀yà lè tọ́ jáde ó lóun ní US máa gbé pẹ̀rẹ̀ àtẹnifẹ̀ kẹ́ ti àtàkì wọ́n fẹ́ ti àtàkì pé kò ní right. mo rí pé ti ṣe fẹ́ẹ́ kásá ní fídíò náà tẹ̀ ti àtàkì ẹ̀ mo ní àtàkì ẹ̀ ẹ jẹ máa wọ fídíò tẹ sọ pé mo ṣe yẹn ní òtí tí lọ́kọ̀ sùn ara tẹ̀mí ti sọ níjọ́ tẹ kèmí ni mo ti sọ̀rọ̀ yẹn bí i nǹkan náà ṣe fún wa yìí pé oore ni o ẹ̀yin èèyàn ẹ má mi sọ ti ṣiṣọ́ nígbò pé mo kí ṣèyàn burúkú o mo tún ṣàlàyé fún gba ayé mi ò tiẹ̀ tí ọ̀rọ̀ kọ́ọ̀tù nǹkan ò tẹ̀sí nílẹ̀jọ́ yẹn níjọ́ tẹ wá gbẹ̀gẹ́ ẹjọ́ kejì wọn ni mo ṣe láìpẹ́ yẹn mo sọ yẹn. gbogbo àwọn ará àwọn Kwara yẹn wọ́n ti jáde kan tó ń bínú gan pé bó ṣe pa ọba yẹn kẹ́ bínú gan ni o. wọ́n tó lè sọ pé ẹ wọ́n fẹ́ sàwọn lórí ẹ wá ní kọ́mọ̀ wá mọ́. so ti dé ló ti ń gbogbo àwọn security gbogbo ní òfin fáwọn tọ́ka àwọn ẹ̀ ti ń balẹ̀. àǹfà yìí ni mo wá. àwọn yàrá gbogbo ẹ̀ tẹ̀ tó kọ́ra jáde. ebi òun ó dàbí mọ́mú kan àbá yẹn ń dákọ̀ mi bọ̀ nǹkan tó ṣe fún mi yìí ó bà mí nínú jẹ́ gan o ó bà mí nínú jẹ́ gidigidi gan ni o kí lẹ́nu sà ó dàbí lára àwọn àfa ọ̀nà ọ̀dọ̀ wa gómìnà yẹn náà ni ojú wọn ń jọ ẹni tí mo mọ̀. màá sẹ̀lẹ̀ sáwọn ẹ̀rọ tó máa ń gómìnà pé kí wọ́n bá sọ̀rọ̀ náà gómìnà ti sọ bẹ́ẹ̀. ẹbí mo dárúkọ yín mo ní àfàlà bí kání wọn bẹ lé ni mo dárúkọ yín ní abọ́dẹ náà. má tẹ̀lé yín. mo lè fún wa ní full support wọ́n tẹ bá wà ní mo lè má tẹ̀lé wa ní. sẹ́ẹ̀dì kí n sẹ́ẹ̀dì sáwọn yẹn wọn ní. Lábìbù Lágbàjì àti Chief Ìgbòho ni wọ́n ń sọ̀rọ̀ yẹn
Labib ló ń sọ wípé òun ò sí lára àwọn àáfàá tó ń àtàkì Ìgbòho lórí ọ̀rọ̀ Kwara kó má wá Kwara àbí kó wá sí Kwara. Mi mọ̀ bóyá àlàyé yẹn yé gbogbo wa. Ẹ jẹ́ kí n play fún yín lẹ́ẹ̀kan sí. ó sà ẹ̀rọ bàbá nítorí tèmi àti yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ wà nílọrin bẹ́ẹ̀ni ẹni tẹ́ bá ti padà wá ẹni ṣe kí ni. wọ́n ní màá dé àdọ̀ yìí pé màá dọ́dọ̀ yìí. èmi àti àjọ sọ̀rọ̀ ṣé ìsọkẹ́ náà lọ́dún sí wájú wa. ẹni nínú yìí dùn sẹ́ni yẹn sọ pé ní ká mọ̀ wá ní sọ́nà àbáyé. ní o tẹ́ ẹ mọ tí ń sọ kẹ́ kò tẹ́ ẹ yé lọ́dẹ̀ fọkàn mi sí ọ̀dẹ̀ tó ń sáyé. ó fà lọ ní lọ́ní kíkú ọmọ wa ilé kẹmọ́ náà fún àwọn olóṣọ bẹ́ẹ̀ pé mọ́ wa. Ẹ má jẹ́ àparọ́ nǹkan tí ò bá sí o. Ká má kàn máa dá wàhálà alẹ́ ẹjẹ́ àwọ̀ rẹ̀ kọ́ rẹ̀. ọ̀dẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ti àtàkì ọ̀dẹ̀ ti àtàkì pé kò ní right. mo rí pé ti sinmi nìkan sáà ní fídíò náà ti àtàkì. ẹ mo ní àkàdà tó ń tẹ́lẹ̀ sódò àti ètò tó ẹ jẹ́ máa wo ọmọ wa máa wo. fídíò tẹ́ sọ pé mo ṣe yẹn ní òtí tí lọ́kọ̀ sùn ara tẹ́mi ti sọ. níjọ́ tẹ́ kèmí ni mo ti sọ yẹn bí nǹkan náà ṣe fún wa yìí pé oore ni o ẹ̀yin èèyàn ẹ bá mi sọ ti ṣiṣọ́ nígbò pé mo kí ṣe yẹn burúkú o mo tún ṣàlàyé fún gbáyé. mi ò jẹ́ tí ọ̀rọ̀ kọ́ọ̀tù nǹkan òde tí délé jọ yẹn níjọ́ tẹ́ wà lọ́jọ́ kejì wọn ni mo ṣe láìpù yẹn ni mo sọ yẹn. àwọn ará àwọn Kwara yẹn wọ́n ti jáde kan tó ń bínú kan pé bó ṣe gba ọba yẹn bínú kan ni o. wọ́n tó lè sọ pé ẹ wọ́n sàwọn lórí ẹ wá ní kọ́mọ̀ wá mọ́. so ti dé ló ti ń gbogbo àwọn security gbogbo nílùú fáwọn dọ́kítà wọn dẹ̀ ti ń balẹ̀. àfa yìí ni mo wá. àwọn yàrá gbogbo ẹ̀dẹ̀ tó gbọ́dọ̀ wọn jáde. ebi o ma ó dàbí mọ́mú kan àbá yẹn ń dákọ̀ mi but nǹkan tó ṣe fún mi yìí ó bà mí nínú jẹ́ gan o ó bà mí nínú jẹ́ gidigidi gan ni o. kí lẹ́nu sà ó dàbí lára àwọn àfa ọ̀nà ọ̀dọ̀ wa gómìnà yẹn náà ni ojú wọn ń jọ ẹni tí mo mọ̀. Ṣé rí ẹ̀yin èèyàn mi ẹjẹ́ àwọ̀ rẹ̀ kọ́ rẹ̀ o. Ẹ ó dùn. Hello daddy, ṣé fẹ́ bá wa dá sétò ni? Àbí ká sọ? Ok, mo rò pé bóyá a fẹ́ sọ̀rọ̀ ni kí n má lọ déédéé gbé yín sí speaker. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín. Ẹ kú ètò náà yèyé. Yes sà, ètò nìyẹn. Ọlọ́run tó ń gbọ́ àdúrà wa kò ní padà lẹ́yìn wa. Àmín Jésù. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Àmín. Gbogbo àwọn ọ̀gànẹ̀ lójú tí ojú ṣe ń tì wọ́n délẹ̀. Àmín. Ojú á tì wọ́n délẹ̀. Àmín Jésù. Ẹ rí bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí. In fact, reply olóyè tí mo gbọ́ inú mi dùn gan pẹ̀lú akitiyan tẹ́ ẹ ṣe. Ọlọ́run ò ní pín nípa iwájú lẹ́ẹ̀kan lọ. So tóyìn dà tí pé gbogbo agbára gbogbo pátẹ́ǹsà ó ní ìfẹ́ẹ̀tì lórí ẹ̀ and bọ́dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn bí aṣíwájú ṣe ń ṣe yẹn lẹ́sẹ̀ ṣe ẹ̀ sì ní dèrò ẹ̀yìn. Àmín Jésù. Lórí gbogbo bí a ṣe wá ń sọ lọ ẹ wo àwọn Kwara tí wọ́n pariwo pé wọ́n wá gbà wọ́n lọ ní ìsìn ṣebí àná ni ẹ tó lọ wọ àárín Kwara gẹ́gẹ́ ní ẹ ti gbé àwọn ọmọ yẹn o. Ẹ ti gbé àwọn ọmọ. Ibẹ̀ náà ti gbé wọn. àárín Kwara gangan ni. Àdẹ̀rí àwọn heritage báyìí kan ti lọ bá wọn ń bẹ̀ kan ti dìde sí wọn. Bàbá ẹlẹ́nu jọ̀wọ́ lọ bí ọwọ́ gbálẹ̀ yẹn. Dáàdì. Kò lè jáde ní ìsìn o kò lè lọ fi súùtì ẹ̀ kó fi lọ gba àwọn ọmọ mẹ́ta àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lọ́lẹ̀ o. Àbí? Kò ṣe fi súùtẹ̀ àwọn heritage ò ṣe kóra wọn jáde kí wọ́n sọ pé àwọn wọnú igbó lọ tẹ̀lé àwọn báńdíìtì. Àwọn èèyàn lásìkò èkejì ajá. Ẹ ṣe sẹ́. Èkejì ẹ wo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pé ó yẹ kí olóyè mu kó checkmate àwọn tó ń tẹ̀lé. Ẹ wo Èkó tó lọ yẹn ẹ wo máa yẹ wo bó ṣe ń sọ̀rọ̀. Wàláyé inú mi ti dùn jù. Ẹ rí i pé máa yẹn is highly enlightening. I'm telling you ẹ wo structure. Ṣé rí bóyá àdírẹ́sì àwọn ìrù ẹkún warrior ẹ rí pé everybody wà alert wọn kó sí lẹ́nu gbogbo àlàyé tó fẹ́ ṣe ó pé pérépéré everybody ó sing. Sáàmù máa yẹ kò sínú ìyè dára family o ẹ wọ̀rọ̀ tẹ́ sọ ẹ wò nǹkan ló sọ. Sáàmù pé wọ́n lọ́rọ̀ ẹnìkan òun ni irọ́ ó ti mọ nǹkan tí Gani Adams tó fẹ́ achieve pẹ̀lú àtàkì tó ń fún Ìgbòho tó ń fún rẹ̀ ó ti mọ nǹkan tó fẹ́ achieve and that is
the best suggestion, the best solution to the problem. ẹ ṣe. The best solution ni mọ̀ yẹn sọ yẹn wípé tí wọ́n bá tọ́ bá bí ọmọ Gani Adams tó bá fà wọ́n lásán ni wọ́n má bàjá kí wọ́n kàn lọ rìpọ́ọ̀tì ẹ̀ ní. ṣé mo gbà tí mo ti ń pariwo kíní yẹn pé irọ́ ẹ má dá lọ́wọ́ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ni ó fẹ́ kí ìjà ṣẹlẹ̀ bíi ti ìgbà Fáṣẹ̀hùn. òun náà mi sọ wípé ọ̀rọ̀ ẹnìkan ni rọ́ ẹ wá kó tọrọ yẹn já sí báyìí. bẹ́ẹ̀ni. ẹ wò ó ṣe é ní bó ṣe rí báyìí. ìgbà tí mò ń sọ lọ́pọ̀lọpọ̀ sọ ẹ ò ṣe pé gbó ṣeṣe kíní kan ọ̀rọ̀ kì í yé yín anytime tí kì í ṣe gbogbo ìgbà lèmi mo máa bọ́ síta tí máa bóyin kẹ àwọn ìgbà tó bá yẹ ká serious ẹ jẹ́ ká serious ìgbà tá a bá fẹ́ ṣeré ẹ jẹ́ ká ṣeré bí ilé ayé ṣe rí nìyẹn ẹ má máa take gbogbo nǹkan personal mi láìkí ẹ. ẹ wo ọ̀rọ̀ Gani ó wá di ọ̀rọ̀ ẹnìkan tó ń lọ tó wá ní ẹjọ́ mo lẹ́gbọ̀n pàdé àwọn wèrè mẹ́fà sóun tó ń dá lọ ní wèrè yẹn àbẹ́yàn mẹ́fà. Gẹ́tì tí mo sọ. Ó yé mi. Ẹnìkan dá lọ ó wá pàdé èyí nìkan lọ́nà ó ní ẹjọ́ ìjẹ́ bá ń pàdé àwọn wèrè ẹ bóun pàdé àwọn wèrè mẹ́fà kan tó ń lọ. Ṣé ẹni tó dá lọ ní wèrè ni àbáwọn èèyàn mẹ́fà? Ọ̀rọ̀ ńlá rèé o. Ẹ ti gẹ́tẹ̀. Ó yé mi o. Ọ̀rọ̀ rẹ̀ ní ìsìn is acting on isolation. Ó ń dá act ní báyìí gbogbo àwọn èèyàn ti padà lẹ́yìn ẹ̀. And mo láìkì nǹkan kan tí CSI ṣe nígbà tó dẹ́kun yẹn ó dàpọ̀ ó ní òǹkì ó lóun kí àwọn Fáṣẹ̀hùn òun kí àwọn dífẹ́jú Fáṣẹ̀hùn òun kí àwọn New Era òun kí àwọn Àgbẹ̀kọ̀yà ó ní àwọn tí wọ́n tó wá jẹ́ ọ̀tọ̀ náà òun tó kí wọn. kò jù bẹ́ẹ̀ lọ torí Ìgbòho bá nìkan ṣọ̀tá kò bẹ́ẹ̀ nìkan bínú iṣẹ́ oríran ló ń ṣe. Ilé ayé ìdè èrè ojú ọ̀run tẹ́ yẹ fún láì fapágúnra wọn à ń gbọ́ yín sà. Ó tó aṣọ kankan ó ní ẹ̀bùn dúpẹ́ ló bá ọ̀rọ̀ burúkú ni fún Gani pé Aláàfin fún un ní $1 million kó òun oúnjẹ fún àwọn ọmọ tó ń tẹ̀lé òun lẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ta gbòǹgbò gidi gan? Ó lágbára dádì ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀dẹ hùn. Ọ̀rọ̀ yẹn pèsè jẹ́ ọ̀dẹ hùn. Jerry mo dẹ̀ láì ẹ wo igbó nǹkan tí CSI ṣe yìí ó ní many meaningful impacts. Ẹ wo àwọn student ibi tí ó lọ ẹ ti CSI lọ ẹ wo bí wọ́n ṣe gbé àwọn yẹn ti ẹ̀ gbé kọ́rò ni wọn ò fẹ́ kọ́ fẹsẹ̀ kalẹ̀. Ẹ gẹ́tẹ̀ ṣé yóò wá gbà election sáwọn yẹn ni ò lè dìbò ẹ dàpọ̀. Ẹ ṣeun. Ṣé rí inú tèmi ti ẹ̀ ń dùn wípé gbogbo nǹkan tó fara bò níkọ̀kọ̀ táàrí tó ń fara jẹ wá níyà ní gbangba àṣírí ẹ̀ ló ń tù yẹn ẹ jẹ́ ká máa dé ẹ máa ṣe lọ ní. Àní ẹnìkan lára àwọn ọmọ OPC Gani ló ní $120,000 tó gbà mọ́ ló kó sí. $120,000 that is a lot of money. Yes. Láti Europe àwọn OPU nìyẹn o. Tó gbà lọ́wọ́ àwọn OPU láti ọdún náà ni ó ní bolókù sí. Gẹ́gẹ́ ṣé bí Gani Adams ní ẹ kó fún? Gẹ́gẹ́ sọ̀rọ̀ mi ni Gani Adams ní ẹ kó fún ó ní bolókù sí. Ó wá nílẹ̀ gbogbo kọ́ńtrákì tí wọ́n gbà lọ́wọ́ Jonathan ṣé ló kọ́ OPC lọ́gbà ṣé ẹ̀ mọ̀ bá ṣe rí lánìí yẹn. Ṣé ló kọ́ OPC ló fi gba contract ọ̀dọ̀ Jonathan. Ẹ̀dígẹ́dẹ̀ ẹ̀gbọ́n yẹn tó wá ìwà rẹ̀ sí pé wá àwọn tó ní káwọn lọ pàǹgbà báyìí tó ní káwọn lọ pàǹgbà báyìí ọmọ yìí àwọn tó ń dẹ́kun tẹ̀mí ọ̀tọ̀wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀tọ̀wọ́ ẹ̀ bọ́. Ẹ̀dígẹ́dẹ̀ tó ń sọ ṣé mọ̀ pé òun ló pe Ìgbòho ní ayákẹ́là ṣé wàá rò pé ìṣe pé nǹkan tó ń ṣe pamọ́ àṣírí wá ń tú síta wọ́n ní ẹni tọ́lọ́run yọ́nú sí ká má bínú sí bẹ́ẹ̀ni mo ní ẹni tọ́lọ́run yọ́nú sí ká má bínú sí. ẹni tí Ọlọ́run yọ́nú sí Ọlọ́run ní jẹ́mi àti yóò bínú sí. àmì àṣẹdáde ni ẹ pẹ́ fún mi. ẹni tí Ọlọ́run bínú sí Ọlọ́run sì lè já yọ́nú sí. àmì o Jésù. ẹ ti gẹ́gẹ́ tẹ́rí àwọn ọkọ wà tó yẹ pé tí wọ́n bá ń bá yẹn jà kọ́kọ́ wo ara rẹ̀ gbogbo àwọn tó ń ṣépè yẹn
Yorùbá bọ̀ ní àrí ìṣẹ́gi tó bá ṣẹ́gi. Orí ara ẹ̀ ló fi ń gbé. Èwo tí ẹ̀ wá lè pè tí gbogbo wọn máa ń ṣẹ́ online? Kí ló fa èpè ẹ̀yin ọmọ OPC? Ṣé ọ̀rọ̀ èpè náà bá yín ṣe ni là ń bá yín sọ ni? Ẹ̀yin ò kí lè sọ̀rọ̀ láì ṣépè ni. Ẹ máa gbọ́ sí àmọ̀ pé ẹnìkan tú àṣírí wọn. Sí àmọ̀ pé ẹnìkan tú àṣírí OPC. Wọ́n ní ìgbà táwọn bẹ̀rẹ̀ OPC, àwọn máa lọ gba agbára lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà. Àwọn máa lọ gba ògùn lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà. Meaning that wọn ò ní ògùn tiwọn gangan. Oh. Yes. Wọ́n dá ògùn jọ fún wọn. Ẹ máa gbọ́ nínú Léndé ní Ìbàdàn yìí. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ OPC yẹn, every Sunday ni wọ́n máa lọ sínú school kan tí wọ́n máa lọ dá ògùn jọ fúnra wọn. Kí lẹ wí? Bàbá Bọ́lá jẹ́ ọmọ ọ̀gá tó sọ yẹn. Bàbá ní Caro White. Yóò dá fún yín, my brother. My brother, yóò dá fún yín. Pé àwọn máa lọ gba àwọn Àgbẹ̀kọ̀yà táwọn máa lọ gba agbára. Ẹ̀dẹ̀ sọ pé lóògùn. Yẹ́tí tí mo sọ. You see, tí nǹkan téèyàn bá ń ṣe, kéèyàn máa wò, ìwọ tó wò pàkó ẹni ẹlẹ́ni ló wo ẹni ẹlẹ́ni wo tiẹ̀ náà lẹ́yìn. Ajínilẹ́sẹ̀ sì ni ó máa ń gbẹni. Lágbára Ọlọ́run bí Gani ṣe ń gbẹ òjò ọ̀gbẹ tán ni. Torí kò mí wẹ̀ fún ọmọ Yorùbá kankan bí àpò tí ó ṣe kún. Ṣé Gani ń gbẹ ni? Ẹni? Ṣé Gani ń gbẹ ni? Ṣé ẹni kò dìgbà tẹ́lẹ̀ báyìí máa ṣe ètò físíkálì? Stress ni wọn jẹ́ kí Gani ó fẹ̀dọ̀ lórí òróòro. Ẹ máa gbọ́ mà, Gani yóò fẹ̀dọ̀ lórí òróòro. Ẹ máa gbọ́ mà, Gani yóò fẹ̀dọ̀ lórí òróòro. Tí èèyàn bá rí i pé àwọn tó ń tẹ̀lé òun á fọ́lọ́ àsùnwọ̀n. Adédèjì Victoria, God bless you ma. Ẹ ṣe ẹ bá mi ráǹdì ẹ̀ ọ́ torí àwọn èèyàn tó fẹ́ dá sétò ká move on. Ó ti yé mi. So it is well. Ẹ máa bí tó bọ̀. Ok, ẹ ṣe gan ni sà. Tó ẹ̀yin tèmi lórí TikTok mo kíwa wo kíwa o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò. 001. Bá mi. Another one is a counterfeit. Bẹ́ẹ̀ lẹ wí. Yèyé Dára Ọmọlúàbí family. Wọ́n ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ní fẹ́ lómi ṣe wá. Yèyé Dára, àwọn tí Yèyé Dára Ọmọlúàbí family media committee nìyẹn wà bí. Naso bẹ́ẹ̀ ni àwa ní wọ́n ní fẹ́ lómi ṣe wá. God bless you. Àgbọ̀nyin ó yẹ dá sọ̀rọ̀. Kẹ́ tó dé ibi tí mo fẹ́ kẹ́ dá sí lélẹ̀. Nínú àwọn àlàyé tí lọ́ọ̀yà yẹn sọ, ó ní divisionist ní Chief Igboho. Àwọn òde fẹ́yàn tó máa divide Kwara. Ẹjọ́ lákọ̀ọ́kọ́ ṣé Kwara ò ti wà divided? Toro ti empty báyìí. Ìyẹn point 1. Point 2 tó tún make mention tí mo fẹ́ kẹ́ bá mi dá sí. Ó nítorí pé wọ́n ti mọ Igboho láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation. Ìdí ni wípé ṣé reset àwọn ọmọ Fúlàní fanatic Islamic yìí ní ìgbà Yorùbá nation àwọn ni wọ́n lọ ń parọ́ fún gbogbo àwọn mùsùlùmí gbogbo ilẹ̀ kóòtù tí wọ́n yí wọn lọ ní brain wípé kí wọ́n má support wa. Wọ́n nítorí wọ́n sọ wípé tá a bá ti gba orílẹ̀-èdè Yorùbá ẹbọ nìkan la máa ṣe ń bẹ̀. Gbogbo àwọn Islam a máa parẹ́ ní nǹkan kan igbá kan àwo kan. Irọ́ tán lọ pa fún wọn nìyẹn. Tó bá nírọ́ ni mò ń pa lẹ́nu ọjọ́ mẹ́ta ìwárí wípé Gumi Mufti Ìwó ó ṣe fídíò ńgbà tó lóun advice ìlú ẹkùn pé òkè òun ò ní anything against ìgbà tó ló sọ pé kinní kan àwọn dẹ̀ ti gbóòtán sí wọn ní kò sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kò sí wàhálà. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ wípé ìjà owú jíjẹ owó òwò òun ni Gumi Mufti Ìwó ń bá Ìgbòho jà. Ó kàn fi lọ mọ́ ẹ̀sìn ni. Bóyá ẹ mọ̀ wípé Gumi Ìwó Mufti òun náà ní security group organization tó ní ìgbà ayé ní ìgbà ayé bàbá yìí Arẹ́gbẹ́ bàbá Fusat wọ́n gbé contract ńlá lé lọ́wọ́ nípa security Ọ̀ṣun state. He made bastard money. So tẹ́ ẹ bá rí tó bá ń condemn ìrù ẹkùn kì í ṣe nítorí ẹ̀sìn àbí nítorí anything, nítorí orogún òwò tán jọ ń ṣe ni. Ó kàn fún wá nǹkan tó máa fi lọ mọ́ tí ẹ̀yin tó kù tó fi máa gé nìyí sí ọ̀dọ̀ ẹ̀. Tẹ́ máa rò pé bí àwọn your behalf òun ló fi ń jà ó ń defend ẹ̀sìn ó ń defend. No, he's defending himself. Ìgbòho security ò dẹ̀ wá gbàjẹ́ lẹ́nu anybody torí ojú ọ̀run yìí ó tó yẹ fún láì fapá gúnra wọn.
ìyẹn point 2. Point 3, ó ní wọ́n dẹ̀ ti gbọ́ wípé Ìgbòho as a divisionist wọ́n ti sọ ńgbà yẹn wípé wọ́n bọ̀ wá gba Ìlọrin mọ́ wọn lọ́wọ́, tó bá dẹ̀ ti gba Ìlọrin wọ́n á lé emir tó wà ńbẹ̀, wọn ò ní máa jẹ emir mọ́, ọba ni wọ́n mọ̀ jẹ. Bàbá mi 20 ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí àárín yẹn kí mẹ́ta yẹn èyí tẹ́ bá lè bá mi rí yànnàná sí ẹ bá mi yànnàná ẹ̀ kí a tó play next video. Ẹ ṣé. Ẹ ṣeun, èmi jẹ́ ìkan nínú committee, media committee Ìyédára Ọmọlúàbí family 001 Akéde 1. Bá mi respect sir. Gẹ́gẹ́ bí bàbá tó pera ẹ̀ ní lọ́yà, àwáwí ni nǹkan tèmi lérò kó ń sọ ìyẹn ní because èèyàn tó dé wọ́n expect ẹ̀ ni, wọ́n expect nǹkan tó bá. Now ṣénú wo lẹ̀nà ń gbé ni nígbà tí odidi ìlú bíi méjì bíi mẹ́ta tó dahoro torí pé ẹ̀yin jẹ́ family more than 30 villages ló ti dahoro. Because Fúlàní ni tẹ́ bá ti ẹ̀ ń gbọ́rọ̀ ẹnu ẹ̀ ti mọ̀ pé Fúlàní ni ení. Then gọ́vnà Kwara pẹ̀lú emir tẹ̀gbọ́n tàbúrò náà wọn méjèèjì, their cousin tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Tó já sí wípé wọ́n jọ mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Yes, but ẹ wá wò ó nídìí ó Kwara general Ìlọrin nìkan ni àwọn idiot yìí wà. Gbogbo local government tó kù like 17 local government or 16 Yorùbá ló ní. Now tí a wá fẹ́ jẹ́ kó máa pa Yorùbá ni nígbà téèyàn débì kan tó gbà tọwọ́ tẹsẹ̀ tẹ wá ń sọ ń kọ́ pé kó má wà mọ́ pé ẹ̀yin bọ́dì ta ló fi ń ṣe bọ́dì. Ok, ẹ̀yin tẹ jẹ́ Emirate ṣe báwọn kan náà lọ kó ní wa igi imú yín sìn ń bò náà wà ṣé wò lẹ̀ náà ń gbé ni àbírú ẹ̀yàwó leléyìí náà ó tún wá mẹ́nu lé ó tún wá ń sọ ń kọ́ pé. Ẹ̀yin olólùfẹ́ Dára ẹ bá mi tẹ love o, ẹ comment o, support my show, thank you for doing so. CSI ò sọ̀rọ̀ kò tiẹ̀ wọ́n tiẹ̀ mẹ́nu lé ń pé abẹ́chẹ́jì ọba kí ló kàn nǹkan tó ń wá ní ń kọ́ pé kí ọmọ ìyá àwọn kan nísinmi kan sùn kẹ́mi wọ́n balẹ̀, ara nǹkan tó ń ṣe náà nìyẹn. Kò sí nǹkan gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn èmi ò rí kankan mú dání bẹ́ẹ̀ nǹkan pé CSI sọ. Bọ̀dọ̀ àwọn kan náà mo wá ń gbọ́ wọ́n ní tọ́ọ̀ bá fẹ́ jẹ́ kán wá kán fi wọ́n lẹ̀, CSI ò ní lè fi wọ́n lẹ̀ because kò dáa. Àwọn èèyàn yìí wọ́n ti fi hàn gédégbé nǹkan pé wọ́n ṣe ń ṣe wọ́n yẹn ó tẹ́ àwọn lọ́rùn torí pé wọ́n rìn sí sàkání wọn Yorùbá. Mami comfort. So that is just it. Ṣé sà. Kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀. Okay. Mr. Kilo, kí n tó padà wá sọ́dọ̀ yín ẹ jẹ́ kí a play fídíò yìí. Aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọ́n bá jálẹ̀kùn. Ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè. Wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gba ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sáà lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ikú ti gbà kò sí mi mọ́. A bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ. N kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó súró dìde sí ìlọ tí mo tún dànù. Àtàwọn fẹ́ kan òkè odò kan wá ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn. Wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi. Wọ́n sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n. Wọ́n ṣe sọ lóríṣiríṣi ló bá tún fipá gbé mi dìde. Bí ìṣe ń lọ báyìí tí mo tún rí lulẹ̀. Ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ̀kẹ́ padà sẹ́yìn. Àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ. Ẹ dákun tó ọlọ́ ẹ̀ ṣàánú mi. Ẹ ṣàánú mi o, ẹ dákun tó ọlọ́. Ọba Ìlọrin lọ́fà àmọ́ ẹ dákun tó ọlọ́ ẹ ṣàánú mi. Mo ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ o. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ẹ ní ṣòfò mọ́ o. Ẹ ní ṣòfò mọ́ ẹ dákun tó ọlọ́run. Gọ́fúnà ṣàánú mi. Ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó ọlọ́ ìṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó ọlọ́ yìí náà jèrè sí ẹ̀ṣánú mi. Assalamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin
mo sì kí gómìnà Kwara State, mo kí chairman wa local government wa lọ́rùn east. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín. Ọlọ́run ó sàlámù ní mọ̀kọ́wé làkà ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago 11 ìjẹta ní bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí dé ní ọwọ́lé gíríkì ọba yìí dé wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálukú ni. Ọmọ mi tí ó kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já Abdulwasiu Sọ́ọ́lì yàrá ní ọkọ̀ já wọn kú gbogbo báàjì owó rẹ̀ tó gbé kalẹ̀ tó gbé. After àgbà wọn sílẹ̀kùn yàrá màmá rẹ̀ asọ̀rọ̀ Abdulwasiu lọ sọ sẹ́yìn. After àgbà wọn lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọn sáà kó pa síta. Èmi yìí náà gan mọ̀ wá nulẹ̀ ibi tí wọ́n ṣe gbìdìgbìdì wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù wọ́n ṣàkóso mi gólẹ̀ nínú ilé tó wọn ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o wọn ò sọ ìbú wọn ò sọ Haúsá bí wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dì sí àwọn máa pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n. tó Bami Kilo ó dọ̀wọ́ yín. Àwọn ará Kwara wọn náà ti padà wá àtáàkì wọ́n fẹ́ ìrànlọ́wọ́ ẹ bá wa dá sí i. ó dà pé Baba Kilo síbẹ̀ ẹ jẹ́ ká kúrò another video. Okay. ṣé wọ́n lè sọ̀rọ̀ wa yẹyẹ? Bẹ́ẹ̀ ni wípé Mr. Kilo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. ok ṣé wọ́n fẹ́ sọ ok mo pè wọ́n nísìnyí ó dẹ̀ pé wọ́n máa ń jìnnà síbi tí fóònù wọn wà, that is the problem. So kán tó débẹ̀ ẹlòmíì àti sọ̀rọ̀ kí ló dé tẹ̀ kí n gbé fóònù yín sọ́dọ̀ yín bí tẹ́ bá wà sá. no na ó yẹ ẹ máa sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ mi àti yín jọ wá ṣètò ni à ń gbọ́ yín. mo kí gbogbo wa lórí ìkànnì yìí bàbá 20 mo kí yín mo sì kí gbogbo àwọn tó ti dáhùn sẹ́yìn. Ilé àtọ̀nà olúkúlùkù wa kò ní bàjẹ́. Kílò lórúkọ tèmi mo kí yín yèyé ẹ kú ètò. Mo jẹ́ ọ̀kan lára àwọn aṣojú Ìgbòho Loyal Fans Club in Diaspora lórí ìkànnì yìí ìyẹn Ìyídára Kòwé akéde Oòduà wà. Ṣe rí tọ́píìkì yìí gbogbo wa la mọ̀ pé kò tuntun kì í ṣe kan tuntun. Ìlọrin already ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí US Mr. US Imam tẹ́ bá wo máyé number 1 lọ́ọ̀yà ni ẹ má dá wọn lẹ́bi ìdí ni wípé agbẹjọ́rò ni wọ́n nǹkan tán pè fún lòun wá jẹ́. Ìkejì mo ṣèwádìí máyé gan fúnra wọn ó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ògbóǹtarìgì lọ́ọ̀yà ọ̀kan lára àwọn lọ́ọ̀yà ní Ìlọrin níbẹ̀. Then Yorùbá Fúlàní ni tàbí Fúlàní Yorùbá àbí báwo mo ṣe fẹ́ pè é. ṣe ti ń gbáyé báyìí ó ti di Yorùbá Fúlàní àti ní Yorùbá Fúlàní ẹ máa sọ̀rọ̀ yín bọ̀. Haúsá Fúlàní. ṣe rí number 1 àkọ́kọ́ kò lè jà fún Yorùbá òdì kejì ló máa jà fún ibi tó ló yà sí nìyẹn. Èkejì ni wípé máyé wọ́n pè ní wá nǹkan báyìí ló ṣẹlẹ̀ a sì fẹ́. Àwọn tó sì ń gbẹnusọ fún yìí tó ń gbẹnusọ fún yìí ṣojú mo kọ́kọ́ fẹ́ béèrè 3 lọ́wọ́ wọn. ṣojú wọn fọ́ nígbà tí ọba ńlá lọ́hùn nígbà tí wọ́n pariwo wípé bàbá yìí mọ̀ nípa tẹrọrìsì tó ń ṣẹlẹ̀ ní bàbá ńlá ṣé ọba ńlá ni bàbá ńlá ṣé etí wọn fẹ́ sọ pé etí wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé ṣé chairman wọn sọ pé etí wọn di ni àwọn ò gbọ́ sí ńgbà yẹ kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé ńgbà yẹ. then ní bàbá ńlá tá à ń sọ nílé kábíyèsí ńbẹ̀ wọ́n kidnap àwọn ọmọ ní ibẹ̀ kábíyèsí bàbá ńlá yìí òun náà ló tún kọ̀mọ́dì wípé kán release àwọn ọmọ ọ̀hún wọ́n sì release àwọn ọmọ yẹn láì gba kọ́bọ̀ láì gba anything.
ìbéèrè ẹlẹ́kẹta ni wípé ẹ má jẹ́ kí n lọ sọ́nà jíjìn, kí ni ìgbésẹ̀ tí àwọn ará ibi gbé nígbà tí wọ́n tún kidnap àwọn kan tán ṣe pariwo tán láìpẹ́ yìí? ṣèbí wọ́n daṣọ ìborí ni tí wọ́n ń pariwo pé gbà wá o, ó tẹ̀ ti da wọ́n tẹ̀ ti ń pe kábíyèsí Emir Ìlọrin, wọ́n ti ń pè é ìyẹ́ òkùnkùn ní wúkọ́ kò wúkọ́ rí tẹ́lẹ̀, di ó lè tì ní pé ó ń gba ṣíẹ̀ tiẹ̀ láti ọwọ́ Abdulrasaq Abdulrahman. Wọ́n ti ní pé àwọn ń gbé CSI lẹ́lé ẹjọ́. Yes, èmi náà support, can go ahead. Ìdí ni wípé ẹni ẹgbẹ́ CSI àti ìró ẹkùn ẹgbẹ́ wọn lọ ilé ẹjọ́. bẹ́yà iná ṣe wá wò pé bẹ́yà ilé ẹjọ́ wa sọ pé kán disregister ìró ẹkùn ni o, àbí àárín yóò tí ì yé mi. àárín yóò tí ì yé mi ọ̀nà tán fẹ́ torí nǹkan tán pé ìró ẹkùn lẹ́jọ́ sí àti lè fìdí rẹ̀ múlẹ̀ ní pàtó torí ẹ wo gbogbo bí US máa mú yín bí ó ṣe ṣàlàyé bó ṣe analyse gbogbo kìíní ẹ rí i pé wọn ò rí pọ́ìntì kan tì mú, wọn ò rí pọ́ìntì kan mú jáde. Pọ́ìntì kan ṣoṣo tán mú jáde òun náà ni wípé wọ́n ní Ìgbòho òun ló ń lé champion Yorùbá nation tán ní kí wọ́n fẹ́ gba Ìlọrin. ńbo ni wọ́n ti kí wọ́n produce evidence ibi tí Sunday Igboho tó ti sọ wípé torí mo ti ń bá máa ń bọ̀ láti ìgbà tó ti dìde tó ti jáde ní ìtì ìríbi tó ti ń sọ wípé òun fẹ́ wá gba Ìlọrin mọ́ ẹnìkan lọ́wọ́. Yorùbá ló ń pè a fẹ́ dá dúró làásù. Ìlọrin nǹkan tó máa ń sọ nìyẹn. nǹkan tó máa ń tẹnumọ́ tó sì máa ń tẹnumọ́ tó sì ń tẹnumọ́ títí dì sí pé ara ilẹ̀ Yorùbá ní Ìlọrin àti ní Kwara State àti Kogi State. So wọn ò sì lè ẹ jẹ́ ká wo kan tó ń ṣẹlẹ̀ Ìlọrin tá à ń sọ yìí yèyé. Yes sir. bóyá mo mọ̀ pé ẹ máa mọ Adó Èkìtì very well dáadáa bíi pé kéèyàn máa sọ wípé ọba ìwé o ó ti pàṣẹ wípé ẹnìkan o kò gbọdọ̀ wọ ìpínlẹ̀ Èkìtì. ẹ máa gbọ́ ṣé ó ṣeé ṣe ni níbi tó ti ń jọba ìwé ní ìpínlẹ̀ Adó Èkìtì kó wá máa fi ìfidà halẹ̀ gàrà ní ìlú ti tèmi wípé ẹnìkan o kò gbọdọ̀ wá sí tó jẹ́ pọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. ẹ wo gbogbo bí Kwara State ṣe tó yìí local government mẹ́ta péré ni Fúlàní ní. nínú local government mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ lójú bí tẹ́ ti lè bá Fúlàní torí wípé Ìlọrin gangan ni major local government wọn. then ẹlẹ́ẹ̀kejì lára àìsọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni wípé ìjẹ́ tí ẹ ṣàkíyèsí wípé látọjọ́ tí àwọn Fúlàní àwọn bòròró gbogbo wọn tán ti ń pààyàn tán ti ṣe gbá tán ti bọ́ǹbù ṣe gbogbo yìí ìjẹ́lẹ̀ mọ̀ pé wọn kì í pa Fúlàní ẹlẹgbẹ́ wọn ṣá. gbogbo ẹ̀ láàrin. ẹ jẹ́ kí n dàrẹ́tì àwọn Haúsá ní gbogbo ilẹ̀ Haúsá tẹ̀rí yẹ àwọn Haúsá ni wọ́n bọ̀ǹbù o tí wọ́n ń pa o lọ́tún lọ́sì o kì í ṣe Fúlàní ẹlẹgbẹ́ wọn o. àwọn Haúsá ti pariwo síta báyìí. kì í ṣe ok àwọn náà ti pariwo síta. wọ́n ní àwọn náà pa pé Fúlàní ò pa Fúlàní Haúsá wọ́n ní there is Hausa genocide in the northern part of Nigeria kì í ṣe Christian genocide. mo jókòó mo gbá research lérí kan mo jókòó mo gbá research látàyè Almad Sheriff kìíní kan Sheriff former governor of Borno State Almadi bẹ́yà Almadi àbí kan Sheriff máa yìí òun gangan ló gbé ògo Boko Haram jáde tí ó fi tanlẹ̀ tó fi kálé kákó di ènìyàn lẹ́ni báyìí ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pa tí ò dá sí àwọn Haúsá yẹn bẹ́ẹ̀. so tán bá ti pa Haúsá tán wọ́n bọ̀ nínú ìgbésẹ̀ tán fẹ́ gbé ni wípé wọ́n ti ṣẹ́gun Haúsá àwọn fẹ́ wá ṣẹ́gun Yorùbá kó tó di wípé Ọlọ́run ọba mi ọlọ́jọ́ ìní ó bá wa gbé bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa láì gẹ́sì wọn nígbà yẹ ìyẹn bàbá Tinubu bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa láì gẹ́sì wọn òun ni bàbá wa fi ṣe áńgẹ́lì lẹ́nìí tí kì í bá ṣe ti bàbá Tinubu ni kò sẹ́ni tó tójú àwọn arábí wò kò sẹ́ni tó tó mí lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run bá wa gba gbogbo àjẹ́dà wọn Ọlọ́run bá wa bàjẹ́. so láì fàrọ̀gùn ṣe rí àkọ́kọ́ ẹ má yọ̀jọ gbogbo àwọn tí ń yọ̀ lórí ọ̀rọ̀ kí náà korúkọ tí Ṣèyí Mákindé ṣe ràdé. drone surveillance jet. bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́ ṣe sọ bẹ́ẹ̀ bàbá. ṣe rí ẹ ṣe màá ṣàlàyé fún yín ṣe rí Ṣèyí Mákindé politics tó ń play oyè o. rọra kílò. àwọn ṣe rí ìdí tí kìíní yẹn mò ń bọ̀ ṣe rí
gbígbé jáde tí kìíní gbé jáde kì í ṣe pé pé Ṣèyí Mákindé ó fẹ́ẹ́ fẹ́ẹ́ gbé jáde o àwọn APC Ọ̀yọ́ state ló fi náà mọ́ o ta ni pé ó máa wá jẹ́jọ́ pé ó máa wá jẹ́jọ́ 7.7 billion naira yẹ òun ló fà á o. wọ́n wá sáré lọ rà á. nǹkan tó fà á nìyẹn o jẹ́rí gbogbo ẹni tí ò bá mọ bí kíní ṣe ń lọ ẹ̀kan tanra yín lábẹ́ ẹlẹ́ ni pé Ṣèyí Mákindé ẹ̀kan tanra yín ni. ó gbà tó sọ wípé òun fẹ́ lọ pé àwọn international láti wá intervene lórí àwọn ọmọ tí wọ́n kó ní school yẹn àwọn eléyìí wá sọ fún pé wà á kọ́kọ́ fi ra ilẹ̀ náà wípé 7.7 billion naira tó sọ pé ó fẹ́ fi ra jẹ́ẹ̀tì. a fẹ́ rí jẹ́ẹ̀tì yẹn bẹ́ẹ̀ ni. so ìwọ ni kò kọ́kọ́ submit ara ẹ ibi tí Ṣèyí Mákindé kọ́kọ́ dákẹ́ nìyẹn kò dé wá sọ̀rọ̀ títí tí drone fi dé. kì í ṣe pé géèmù ló ń play náà ó ń play géèmù ni. so kẹ́nìkan tó ìsìn tí drone ti láǹdì. èmi gbá research tèmi débẹ̀ ni. ok a jẹ́ wípé ìgbà tó ti wá deliver drone nísìn. àwọn àgbẹ̀ wípé research olùkọ́ débẹ̀ tí o fi gẹ́ẹ̀tì irú kan tí òun sọ yìí wọ́n ti máa ń takùn mí wọ́n ọ̀dẹ̀ máa pẹ́ fọ́kẹ́mi tó sọ̀rọ̀ wọ́n máa ń gbá research nǹkan ni. then ṣé nítorí ìyẹn nígbà tí Mákindé ti gbé drone sọ̀kalẹ̀ nísìn then ó wá kó kọmitì jọ àwa dẹ̀ ní interest nínú kọmitì yẹn ẹ máa sọ̀rọ̀ yín. we love that committee. láìpẹ́ láì jìnnà ẹ máa gbọ́ pé wọ́n ti pa náà sàríà lọ tán fẹ́ gbé wọ Ọ̀yọ́ state wọ́n ti pa náà láìpẹ́ láì jìnnà iná yẹn máa tún rú jáde ó máa tún rú jáde torí already 7.7 billion naira ó ti jáde result yẹn wọ́n ti gbé jáde báyìí ìbànújẹ́ kan ni fún wọn ẹ má rò pé bẹ́yà bí Ṣèyí Mákindé ṣe ń rẹ́rìn tínú ẹ̀ ń dùn yẹ irọ́ wọn fi náà mọ́ débẹ̀ ni o wọn àwọn tó jù lọ ló fi náà mọ́ débẹ̀ iṣẹ́ ló débẹ̀ iṣẹ́ so ká tó yin Ṣèyí Mákindé ẹ kọ́kọ́ yin àwọn tó gbógun tì í ná. èmi ò kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú kọ́ lèmi sọ yìí o èmi ò sọ̀rọ̀ òṣèlú nǹkan tó ìwọ tó bá rí pé sọ pé irọ́ mò ń pa ìwọ lọ gbá research yìí ṣe bó tí ìwọ náà mọ̀ èèyàn dáadáa náà ó mọ̀ èèyàn débẹ̀ èmi mọ kọmíṣánná tèmi tájọ máa ń communicate ó pọ́sì kó máa gbọ́ mi lórí ètò yìí torí kò lè ṣe kó máa wá sórí ètò yìí dára kò lè ṣe silent watcher ni. so gbogbo báyìí ṣe ń sọ̀rọ̀ ṣe èyí ẹ̀ ń ṣe ẹ̀mí àwọn mínísítà tó wà lábẹ́ ètò yìí ni. ìgbà tó kúkú sọ fún mi mo ní irọ́ ni I don't know kí làwọn ń wí Ọlọ́run ṣeun ẹ máa sọ̀rọ̀ yín. ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí màámi ó dìgbà tá a bá tó mú òṣèlú kúrò nínú gbogbo nǹkan tó ń bẹ nílẹ̀ yìí ká tó get ara wa right. ṣé rí gbogbo géèmù tó ń play ní kíná korúkọ ẹ̀ ní Ìlọrin yẹn àkọ́kọ́ ó lẹ́ni ó ní bí ó ṣe jẹ́ wọ́n rú àwọn Ìlọrin Emirates wọ́n rú wọn lókè wọ́n rú ọkàn wọn sókè ni wọ́n rú ọkàn wọn sókè mi mo ṣe fẹ́ sọ Yorùbá yìí dáadáa wọ́n rú ọkàn wọn sókè ni nígbà tá ń rú ọkàn wọn sókè wọ́n wá wò pé kí ló ṣubú tẹ àwọn wọ̀nyí tó rọjọ́ tí màá yẹ ti ṣe interview yẹ èmi ti pe àwọn kankan pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní màá yẹ wọ́n ní lọ́ọ̀yà ni wọ́n ní anybody ló lè invite lọ́ọ̀yà and it is true anybody ló lè invite lọ́ọ̀yà lóòótọ́ then so nǹkan tí èmi wá ń gbọ́ ń sìn ni wípé wọ́n ṣòfin síta wípé àwọn ọba lọ́ba yẹ èyíkéyìí nínú wọn tó bá ti tó padà gbé Sunday Igboho wọ́n máa yọ ní orí ipò ni. mo ní ta ló ń ṣe ìjọba ta ló ń ṣe òfin yẹ wọ́n ní wọ́n pe emergency meeting ní ọ̀dọ̀ kínákó orúkọ ẹ̀ ọ̀dọ̀ emir pé wọ́n ṣe mo ní kí ni agbára wo ni emir ní lórí kìnní torí a ti gbọ́ lóòótọ́ ó lè jójú ayé ó lè jọ pé oṣooju ayé ni a lè sọ ìyẹ Abdulrasaq Abdulrahman ó ti sọ̀rọ̀ ó ti confess ó ní wọ́n sọ pé òun sọ pé kí Ìgbòho má wá ó ní òun ò sọ bẹ́ẹ̀ òun ò dẹ̀ sọ pé kí Ìgbòho má wá ó ní òun ò sọ bẹ́ẹ̀ Ìgbòho dẹ̀ ti wá nígbà tí Ìgbòho wá tó ń ṣe ìfilọ́lẹ̀ èrò ẹkùn kò ṣe gbé lọ́ọ̀yà yẹn jáde wípé kó wá tákù ẹ̀ ńgbà yẹn but I can tell you ìlú ẹ̀kọ́ come to stay in Kwara State. Good day to you. Thank you Bami Kilo ní sọ̀rọ̀ tó ń yín òní kan ó yá ẹ jẹ́ kí n sáré kí ó yá ẹ máa ráìdàn. nǹkan tí ìsọnù lọ́ọ̀yà yẹn tún sọ ó ní òun ò mọ̀ gẹ́gẹ́ bí bọ́n yẹn interview ẹ̀
ó lóun ò mọ̀ bóyá gọ́ọ̀mẹ̀ntì ti endorse ìró ẹkùn tó já sí wípé àwọn tó gbéṣẹ́ fún wọn ó ti jẹ́ kán mọ̀ wípé gọ́ọ̀mẹ̀ntì ò tí endorse kó sọ bẹ́ẹ̀ ṣé ti rí wípé ó lọ́wọ́ èèyàn kan nínú. àwọn kan náà lọ bá wọn tó lò wọ́n gbowó àwọn heritage yẹn ṣe wá rí nǹkan tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi bọ́ síta tẹ́ ṣiṣẹ́ yẹn onílẹ̀ Yorùbá ti kẹ̀yìn sí yín kò jù bẹ́ẹ̀ lọ. ẹ má bínú bàbá mi 20 a ní kọ́là lórí fóònù à ń gbọ́ yín kọ́là ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ kálẹ́. ẹ bá wa yí fọ́nù mi bí tẹ́ ti ń gbọ́ mi ẹ yí sí 0 kẹ́ concentrate pẹ̀lú mi sàn. àti UAE ni mo ti ń sọ̀rọ̀ ọmọ àti UAE ni mo ti ń sọ̀rọ̀ láti Dubai ọmọ Kwara State ni mí ọmọ bíbí ìlú Òru ni mí ọmọ bíbí ìlú Òru ni mí Kwara ọkọ̀ kó wa papọ̀ mọ́ Kwara State ni àwa Yorùbá tá a wà ní Kwara àjù Fúlàní lọ láti Gọmọ Lámọ́yọ̀ ẹni tó bá mọ bẹ̀rẹ̀ dáadáa from Gọmọ Lámọ́yọ̀ to Òmùpó Àjàṣẹ́ Òkè Ọdẹ Òró Òmùàrán lọ́bẹ̀ yìí ó ṣe jáde lọ sí Kogi padà sí Èkìtì ẹgẹ́tì mi you are more than Fúlàní and more than ajú gbogbo Ìlọrin lọ gbogbo Ìlọrin papọ̀ generally àjùlọ Ọ̀fà gan lásán from Ọ̀fà lọ síbẹ̀ yẹn gbogbo bẹ̀ yẹn ajú gbogbo area yẹn Ìgbómìnà side ajú gbogbo Ìlọrin lọ so if you are saying that wọ́n sọ tí wọ́n ní Ìlọrin ni ó ń ṣe tọ̀dọ̀ tí wọ́n là ń sọ àwọn Ìgbómìnà lè gbà wọlé àdẹ̀gbà fún wọn láti lẹ̀ torí ẹ̀ ló ṣe máa ń pa Ìgbómìnà torí ẹ̀ ni wọ́n ṣe jẹ́kẹ́ ní ti wá látọ̀dọ̀ wa wọn ò kí fẹ́ gbà nǹkan tí wọ́n mọ̀ wípé a máa borí àwọn that's why they don't give àwọn tó tọ́ people wa náà dẹ̀ gbà àtọ̀ fún wọn. tó já sí wípé ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin ọmọ Kwara lọ́wọ́ sí nǹkan tí àwọn Heritage Foundation ṣe. bẹ́ẹ̀ ni Ìgbómìnà side ò lọ́wọ́ sí àwa àtìlẹ̀ lọ́tí ń pe bàbá Ìgbòho there is a time tí wọ́n ń dá owó ní association when the first time nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn náà wọ́n lọ fẹ́ àdáwó láti bí ibà ẹ̀ àṣẹ́ǹdẹ̀ sáwọn tó ṣàrù pé kí bàbá lè wá sí kínní kán lè lọ pàdé wọn kán gbé mọ́tò láti ẹbí wo owó epo á dá fún wọn wípé tí bàbá fẹ́ wá kán lọ pàdé wọn. ẹ wá sọ pé ẹ̀yin Kwara State kan wọ́n Kwara State ṣé Ìlọrin nìkan ló ní Kwara ni àbórí gbogbo àwọn lọ́ọ̀yà àbáyé wọn ò fẹ́ dé orí wọn ti dàrú ni. ṣé gbọ́ wípé wọ́n tún ti àtáàkì wọn lánàá ní Kwara ń bẹ̀ táwọn ìyá àti bàbá yẹn ń bẹ̀bẹ̀ fún àánú báyìí àwọn gúrùpù yẹn ò dẹ̀ bọ́ síta. because èmi máa ń join program yìí ẹ máa ń send video sí mo dẹ̀ máa ń join the program yìí every Friday. Thank you sir. so olórí burúkú ni wọ́n àwọn Ìlọrin yẹn wọ́n fẹ́ tẹ gbogbo àwa Yorùbá Ìgbómìnà side tá a wà ní Kwara State wọ́n fẹ́ tẹ̀wárí ní Ọlọ́run lè gbà fún wọn Ọlọ́run lè gbà fún wọn láíláí mélòó ní Ìlọrin mélòó ní Ìlọrin tó fẹ́ kó gbogbo èèyàn sábẹ́. ọ̀gá o. àwọn olórí burúkú ìsinyìí ní gbogbo ọ̀dọ́ wa yẹn àwa là ń nìkẹ́ tí bá parọ́ ẹ lọ sí findings gbogbo most of the school lọ́dọ̀ wa àwọn ìlú wa ló ń kọ́ ìlú kọ̀ọ̀kan ló ń kọ́ school ẹ̀ àwọn bí Òró Èsì ẹ̀ tó bá fún wọn ní school ẹ̀yọ̀ kan láàrin ẹ̀ gbogbo àwọn area yẹn lọ ó ṣe dé Ìjan Àgbélé Àgbẹ̀dà Omido Àrọ́dù gbogbo wọn ló kọ́ school fúnra wọn gbogbo secondary school tó wà bẹ̀ àwọn ló kọ́ fúnra wọn tí gọ́ọ̀mẹ̀ntì wa commission only school tó wà lágbàmú tó wà ní ìlú Bàbádóyin òun nìkan ni federal government college tó wà níbẹ̀ gbogbo school tó kù àwọn náà ń kọ́ fúnra wọn ní gbogbo area yẹn àwọn náà máa kọ́ hospital náà máa commission hospital mélòó lọ fún wọn ìgbà tí ọmọ bàbá tó di kíní ní House of Rep ní Àbújá lọ́sẹ̀ fún wọn ní general hospital kan lérí àbẹ̀yẹ ní Omido side. tó yẹ pé gómìnà yẹn wọn ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún gbogbo àwọn ará abẹ yẹn wọn ṣe fún wọn. bẹ́ẹ̀ni
ẹ̀dẹ̀fẹ́ kan tún máa pa wọ́n kì í ṣe pé ẹ̀ ń fún wọn ní security wọ́n dẹ̀ tún rawọ́ èbè fáwọn tó máa wá protect wọn ẹ̀ tún sọ pé kí wọ́n má jẹ́ kán wọlé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń attack wọn ẹ̀dẹ̀ lẹ́yìn jẹ́ governor kódà ìwà tí àwọn northern governor ń wù òun ni governor Abdullahi ń wù. bàbá Doyin ló ń bẹ̀rù láti ilé àgbẹ̀ yẹn tó jẹ́ pé wọn ò fi mọ ríbi ṣe nǹkan gbó. bàbá ló ta ẹni mo parọ́ ẹlọ stefanis láti Òró bàbá ló ta ọ̀nà ìlú ẹ̀ ní Àgbàmú ní island navy. wọ́n Àgbàmú wọn ìlú bàbá dè lọ ìkan náà ni wọ́n. bàbá ló ta ọ̀nà yẹn bàbá ló ṣe fún láti ìlú yẹn láti Òró wọ Àgbàmú. They are doing things for ourselves there. A máa ń jẹ́wọ́ ní community wa láti gbẹ́lu wa sókè ni. So many things omi everything. Àwa la máa gbé dùnà fúnra wa àkíndó the government. Àlọ́ vote à ń ṣe nǹkan fúnra wa gbogbo area yẹn gbogbo ìlú tó wà lérí yẹn wọ́n ṣe nǹkan fúnra wọn ni ó ṣe dé ìlú bàbá Ọládìméjì Gbàjà bàbá yẹn máa ń ṣe nǹkan fúnra wọn ni àìmọye kan tí bàbá yẹn ti ṣe láyé Tẹjúmọ́lá ló ta ìgbòho ọ̀nà. Tẹjúmọ́lá ò ní ìrìn. bẹ́ẹ̀ni Tẹjúmọ́lá ló ta gbogbo ọ̀nà tó wà ní Òmù Àrán pátápátá ọ̀nà federal tí àwọn bàbá Awólọ́wọ̀ ti ṣe nìkan ló gba Òmù Àrán kọjá Òmù Àrán dẹ̀ ní headquarter local government Ìrẹ́pọ̀dùn Tẹjúmọ́lá ló fi owó ara ẹ̀ ta gbogbo ọ̀nà Òmù Àrán pátápátá gọ́ọ̀mẹ̀ntì ni gọ́ọ̀mẹ̀ntì ṣe fún wọn bẹ̀. ẹ ṣe kí ni gọ́ọ̀mẹ̀ntì ṣe. God bless you bami Ọlọ́run á gbà fún wa ẹ bá wa sọ fáwọn èèyàn wa ń bẹ̀ pé kí wọ́n má give up o torí anybody tó bá give up báyìí ló lose o. bó ṣe jẹ́ nìyẹn mà. ẹ ṣe. bó ṣe jẹ́ nìyẹn gbogbo nǹkan àwọn náà ń ṣe fúnra wọn ẹ wá sọ pé kí bá mi gbòòrùn bá pa gbogbo yín máa kú dànù ni gbogbo wọn láì ẹni tó bá dẹ̀ ló máa ṣe kú pa ló máa parẹ́. á kú di torí kò bá téèyàn jẹ. ẹni tó bá fẹ́ ẹnìtì bá ṣe ń gbàdúrà lọ́sùn lóru fún wọn ní gbogbo àwọn èèyàn tó ń gbàdúrà tó ń nífẹ̀ẹ́ bàbá ẹ̀ àwọn ló máa forí gbóògùn tí bàbá yẹn bá máa gbé gbóògùn bá ń jẹ́ tọ́lọ́run. Thank you so much, ma. You are welcome, Baba. So God bless you, sir. God bless you, sir. You are welcome. Yes, sir. Àmín àtẹ̀yìn náà á wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé gan ni. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí ká sọ̀rọ̀ lórí. Ìjọba tí bá ń bọ̀ náà ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́kùnrin ṣe rí yẹn lọ́wọ́ yóò bìyà. Nígbà tí Jonathan ti lọ́ra àní ọ̀gá rárá nígbà tí Buhari òun ó kúrú gbogbo ẹ̀ lọ́wọ́ Buhari gbogbo ẹ̀ àti lápapọ̀ ní Jonathan àwọn ọ̀gá tí ò yé nísìnyí wọ́n ń bú bàbá tí wọ́n bú torí pé kò yé wọn èmi náà ti bá wọn bú wọn rí nígbà tí ò yé mi ọmọ Yorùbá ni mí àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ẹni tí ń ṣèjì bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti lè ṣe ọmọ ẹni òmí ní àti sáwọn aládùúgbò tí mo rí àánú gbà tí mo bàbá Tinubu bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde ẹ bá ṣe kábíyèsí bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní ọ̀rọ̀ lé Yorùbá ni ẹ tó bá níta lórúkọ máa bọ̀ sí bàbá rẹ máa bọ̀ lé ó wá wálé bàbá mi ọkàn mi wá balẹ̀ mo ń ṣe bó ṣe wù mí wá ní bàbá mi àyíká ògbéra ìgbà tí mo ń ṣe tí wọ́n lé mi mọ́ ṣe náà fi lé mi kóòtù òun náà ní pé kára àfi àwà fún àwọn fámìlì mi kì í ṣe pé tówó ẹ̀yin bàbá mi yìí náà lè sọ mi lówó gbogbo nǹkan téèyàn nínú ayé lẹ tí mo ti fi àǹfààní yín ní sówó ni mo ní lọ́wọ́ sọmọ ó ti bí mọ́tò mélòó mo fẹ́ gùn ọ́ láàrin bàbá yìí. Gbogbo tí mo jẹ́ lẹ́nìí tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lèmi náà. Ọlá bàbá mi Ràsídì Adéwọ̀lú Ládọjà mo fi ní. Pé Ládọjà
Ládọjà ni mo ń tẹ̀lé àti òsì kan ló wà ni mo fi dìde padà. Ó kọ́ Ládọjà mo ń lò káàkiri ayé. Mo ló kọ ẹ̀ Ládọjà mo lò lọ́dọ̀ Oyinlọ́lá mo jẹun lọ. Mo lò lọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ. Mo lò lọ́dọ̀ Bíbíkò mo jẹun lọ. Gbogbo ń tà níyẹn náà nígbà tá à ń bọ̀ ní ayé àmú kankan wa tá a bá kú ànímú kankan lọ. Ìgbà mi tí n bá sùn lórí bẹ́ẹ̀ni wọ́n ń wọra mi pé sẹ́mi ìlú báyìí náà lọ. Lórí pé tá a bá kú ànímú kankan lọ. Ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn báńdíìtì kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n ṣẹ́ ogun yẹn wọlé torí wà láṣẹ wọlé. Bàbá mi dáadáa bàbá mi wà ní exile wọ́n bá mi 17 nígbà tó tó ogun yẹn le mo wá ní ẹ̀yìn bàbá mi ẹ̀sìn jẹ́ ìjọ wọlé láti tó tọ̀nù. Àwọn pípù bá nìtì fún òun bí sì gidi igi súnmọ́ di lọ gbọ́ bí yíyọ. Ọba wọn ní skills gbàgbé òṣì òṣà mi gbò òṣà mi gbàgbàgbà òṣà mi gidi gbogbogbò. Igi súnmọ́gi lọ́bọ wọn fi ń yọ ọbọ wọn ò ní skills tọ́bẹ̀ yẹn pọ́n ní skills ní kí ló lé wọn sá. Ìgbòho ṣe ẹran ìlú kan má bá wọn dá má try ẹ̀. Ìgbòho wà Nàìjíríà at the same time tún wà Germany yẹn tún kọ́. Kò lè yé yín àwa ló yé ibi tá a dì í sí àwa nìkan ló mọ̀. Ìgbòho máa wà ní Germany at the same time ó máa wà pẹ̀lú mi ní Germany. Ẹ máa rí tó ń dún ní Nàìjíríà at the same time ó ń bẹ́ ń bí. Ẹ má mà tú nǹkan tí Ọlọ́run ò bá fún yín tú. Bámi Dúdú ó tọ́jọ́ mẹ́ta báwo ni trip yín ṣe enjoy ara yín. Ìkan lára àwọn bírọ́dà wa tó wà pẹ̀lú òòṣà ní Nàìjíríà nìyẹn. Dúdú ni tó bá ti rí Ìgbòho ti mọ dúdú tó bá ti rí Ìgbòho ó ti mọ dúdú ìṣẹ́jú kan dúdú. Èèyàn ní dúdú léèyàn. Idán yẹn kò lè yí anybody. Ọlọ́run idókídó là ń ró Ọlọ́run gbàgbé òṣì má yí rẹ̀. Àwa Nàìjíríà á dẹ̀ tó wà Canada. Ẹ̀yin ọmọlúwàbí family at the same time wọ́n wà Nàìjíríà at the same time wọ́n dẹ̀ wà pẹ̀lú yín. Ó ga jù. Idókídó. Àyà máa sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ kú lọ́la á ní kí là mú wá kí là mú lọ. Kò sí. Òun náà wọ́n kàn gbé gẹ̀gẹ̀ sọ́rùn tó ń káàkiri tó ń kúrò kiri. Ilé ayé ilé asán ìjọ tó bá rántí wípé ilé ayé ńgbà tá à ń bọ̀ àdì báyìí ní ta bá ń lọ wà báyìí la máa là á. Gbogbo ọ̀rọ̀ tó bá kójọ ò lè rántí ẹyọ ṣò rántí ni wọn ò lè rántí mú kankan tó bá tún wá fẹ́ fún yẹ̀pẹ̀ wọn ò ní sọ wípé bí ilé nǹkan báyìí ló láìkì jọ ẹjẹ́ àfi sínú kíní ẹ̀ka fi sí irọ́ abẹ́rẹ́ wọn ò ní fún. Jẹ́ kí n sọ nǹkan ní nǹkan tí màá yẹn sọ àṣírí tó tú ó ní tó bá jẹ́ bí irọ́ ni ọ̀wọ́ lọ́wọ́ bọ̀ ó ní tó bá jẹ́ pé irọ́ lòun pamọ́ ó ní kó gbé òun lọ sí court káwọn ọjọ́ àjọ fèsì ara ó ló wá US ní not Europe US ní tán ní wọ́n fún ní $120,000 lọ́nà fún. OPU nìyẹn o. yá tọ́ra pọ̀ wọ́n fún wọ́n ní àìmọye máa yẹn tún sọ débi tẹ́ pé ó ní gbogbo àwọn tó ń pariwo yẹ bàbá Caro White tó. a ní rí Dubai lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.